ọ̀jámọ̀ kankan ju pé ilé eré ilé àwàdà kàkà nàbì kí wọ́n pé mọ̀láyé jẹ́ o àfààní kí wọ́n pé ayé ọ̀jẹ̀ kankan ju ilé sanyẹ̀rì lọ. ilé sanyẹ̀rì àfààní àti ilé Kamilu Kompo sanyẹ̀rì láyé àkọlé wá sí dénà nù àkọlé wá sí wa ní ìlálẹ́ yìí sanyẹ̀rì láyé. wà mẹ́rin àyà dúníyà ilé ìbò wà láwọ wọlé dẹrù àkhíratu khairun lilladhina yattaquna afala ta'qilun. àbá àtọ́gà ọlọ́mọdé yìí dára yín. ọlọ́run lọ sọ fún abẹ́ náà Kùránì pé sanyẹ̀rì láyé. ilé ìbò wà láwọ. ọlọ́run láyé ọ̀jẹ̀ nǹkan kan ju ká bí ṣeré ká ṣàwàdà ń bẹ̀ ká para wa lẹ́rìí lọ. ilé ìbò wà láwọ. kàkà nẹ́bí kí ló wí. kálukó ṣubú lura wọn lérí ẹ̀rín ká tó dìde báyé ti rí nù. ayé ojú bẹ́ẹ̀ lọ káwo bọ́ọ̀lù káwo Arsenal káwo Man U káwo Madidi káwo Baka. yọmọ ara fìlà kí àdúgbò ẹ kọkọ bí ẹnìkẹ ẹ kọkọ bí. àwọn ọ̀rọ̀ báwọn náà èèmọ̀ sọ bẹ́ẹ̀. máa fún ẹ lọ́ndẹ̀ dẹ́ra. ẹ kọkọ bí. àádé àwọn ẹ̀ wá sórí rẹ̀. kí ni bílí ń jẹ kọ̀ mọ́. ọmọ. kí ni àwọn bílí ń jẹ kọ̀ mọ́. kí ni ìyá bílí ń jẹ kọ̀ mọ́. ọmọ. ẹ má níyàwó pọ̀ yálẹ̀ yìí. ọ̀ya ẹ máa lè ra jẹ́ ẹ máa ṣe àwọn é sí obìnrin ìyá ara yìí lọ sí yín. mọ́ndé káwọn ọmọ tó lọ léèwé. àwọn ọmọbìnrin yìí lè yí lọ sí mọ́ndé. wọ́n lè ṣe mọ́ndé bí sọ pé wọ́n mọ búlọ́ọ̀kù gbé kọ̀dá. njẹ kọ́ wálé wọn surprise ìyàwó yọ ara pínpín tuntun wá fún ìyàwó. surprise party. yọ wá wọlé pẹ̀lú ìdùnnú. ìyá títí ọ̀ya gẹ̀ẹ́sì tí mo rà fún ọ lónìí. suya. sọ ma pé mo ní wọ́ọ̀dù olókòwò. bẹ́ẹ̀ni. ọ̀ya gẹ̀ẹ́sì tí mo rà wá. suya kọ́ túnṣọ̀ kan mi. léèsì kìíní. ẹ̀rọ surprise. surprise kìíní. ní tí mo rà wá ju gbogbo ìtọ́ ǹda kan lọ. kálọ̀ ẹ̀yin masini ni ó mú lọ́ta. ẹ̀ gbé kérédì bẹ́ẹ̀ pọ̀npọ̀n. surprise àti sọ́bìrì. wọn fẹ́ kọ́ ọjà sọ́bìrì wọn ló. aṣọ iná òtí tá bá. wọn fẹ́ kọ́ ọjà sọ́bìrì mọ́ bí ẹ bá ti lè ṣiṣẹ́ tiẹ̀ mẹ́rin. wọ́n sì ní pọnpọ́n mọ́ nìyí. ẹ̀rọ kòrò ọkùnrin. ọ̀tẹ̀ ọmọ rínrin. gbogbo ń tẹ̀sí bá pátá fún bẹ́ẹ̀ gbogbo pé tí obìnrin lè mọ̀ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ sọ́ni. aṣọ iná òtí tá bá. ọwọ́ yẹ wọ́n lè ṣàdúrà lọ́wọ́ gbàdúrà yìí. yàrá láti ìyàwó lẹ̀ lọ́ọ́ tọ́jú àlè. ẹ lọ lọ́jọ́ àlè àwọn ìyá aláti kéèbù. ẹ wọ́n ti sẹ̀kẹ́ ẹ̀kẹ́ sọ fúnra wọn. ansẹ̀ ti ìyàwó ẹlòmíì bàbá bí ọba kọlù yóò náà sókè báyìí ní wá nẹ́tíwọ̀kì. ìyá títí sí òsì ẹ̀ wọ́n fẹ́ pe àwọn aláàjì ní kí àwọn máa sá lọ ni. ansẹ̀ ti ìyàwó nù. rọ́bà lè mú. fẹ́ràn ọkọ náà advice ọkọ ló bá gbàdá súnmí là òre ni wọn wọn kọjú mi sórun alẹ́. dákun ṣàánú mi wọn lẹgbẹ̀ẹ́ yín àgbà tó ṣe tẹ́ ẹkú nù dákun. òre ni wọn màmá rẹ pè ọ́ ó pè alájà náà ní bàbá rẹ pè ọ́ bàbá alájà náà ní ìwọ nìkan kí wọ́n bí mọ́kò bá mi mọ́kànjú mi sórun alẹ́. ẹ wá béèrè pé lórí ìyá béèrè 5,000 ń jẹ ẹjọ́ tó ó dùn ní ìyá béèrè 10,000 lọ́wọ́ mẹ́ẹ̀ nífa lọ́wọ́ wàhálà tó ṣe ìwọ̀n pé bàbá làyísí. yọ kọ́kọ́ pé wọlé ni Bárakọ́lá etí ẹ̀ mélòó méjì kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ nínú ilé ìsànú mi. ọ̀sán mọ̀ pé wọ́n lẹ́rù mi lẹ́yìn wọn nìkan ó sì mọ̀ pé mo fẹ́ràn rẹ púpọ̀ dákun má jẹ́ wọn pa ọ́ n táwọn alájà ń gbà yìí ti pọ̀ jù ṣe ìwọ nìkan ni ọ̀dà kí ló fẹ́ kí n ṣe dákun máa ṣe ní njẹ́ wọ́n bá ti béèrè 5,000 ọ̀yà àkápò 3 àbọ̀ fún wọn kí wọ́n fowó sí alájà ti dàgbà kí wọ́n rà kí wọ́n ná. 10,000 náà bẹ̀rẹ̀ yín kan. má fún wọn tó bẹ́ẹ̀ 10,000 fún wọn lápò 2 àbọ̀. àwọn fàfọ̀ olè kí ni wọ́n fẹ́ rà mọ́ta mi ọmọ yìí. àfa yìí sẹ́yìn yóò pè ń ṣáájú ọkọ. ṣáájú ẹja tẹ́gbọ̀n gbélé. rárá kèké yìí wọ́n fún rẹ̀ ni. mama yàrá wúlò ọkọ mẹ́ mama kílẹ̀ wí 10,000 màá sọ fún bàbá kọ́lá kó bá yẹn fi kó wá kó bá yẹn mọ̀ wọ́n ni màá sọ yóò fún 20. yóò fún 20 kí làwọn alájí náà láwọn fẹ́. alájí ló fẹ́ 5,000 wọ́n fún wa náà 10 which is 30,000 ẹjọ́ kọ̀ọ̀kan mi. ẹjọ́ kọ̀ mi ọ̀dà rí ibi iṣẹ́. abaditọ àwọn ọmọ aláwọ̀ ní 10,000 sọ́sọ́ bó ti sọ fún wọn ní. àwọn tiẹ̀ jẹ́ ń jẹun náà. máa jẹun ọba fún mọ̀mọ́ ní 20 alájí wa 10,000. Yakola owó yẹn ti pọ̀ jù já ṣe ní 3,000 oore níwọ̀n wọ́n máa jọjọ. sẹ́lẹ̀ wà wọ́n ti pa ọ́ sẹ́lẹ̀ wà wọ́n ti pa ọ́ ni. ń bọ́ ń bọ̀ kó ara mọ̀ sí. àfa yìí ìjà ọba ṣe sílẹ̀ bàbá àwọn ìyàwó orí ò níwọ̀n. orí ò níwọ̀n àmọ́ tó bá ṣe fún ya ti. bọ́ọ̀ bá ṣe fún àwọn tó bí ọ orí níwọ̀n. kọ́ bá pa ọ́.
bàbá bá ṣe jọ ń lé bàbá tiẹ̀ ìyàwó sọ pé kíni adakun Ọlọ́run ní kò wọ́n sẹ́ni wọ́n ní o. ẹni wọ́n ní. ní ọjọ́ bá sẹ́ni bàbá ti yọ̀rọ̀ kí ọkọ mo ti fẹ́ yàrá ọbẹ̀ mo ti fọ́ bùkalẹ̀ pọ́ńpọ̀ wá jọwọ́ lójú. àkọ́lá ìwọ lọ́ra màlúù. èmi mọ sọ bẹ́ẹ̀. sọ̀rọ̀ kó o lágbèrè ara wa ká. bíi tilé wa wá ni. délé àbọ̀dé lè wa kọ̀sẹ́ni jẹ́ ọ̀gbọ́. àfa yìí gbé eré rẹ̀ dání lé wọn kọ̀sẹ́ni kẹ̀kẹ́ ọ̀gbọ́. la ilaha illallah. ìyá ọlọ́mọ. يصلون على النبي يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كل يوم وفي شان níjọjọjúmọ́ lọ́rọ̀ ọba mi ní bí ń ṣiṣẹ́ kí ni iṣẹ́ tó lọ́wọ́ wá ń ṣe ní fi hàn wá dájú Allahu ismul jalala asiluhu alilahu min alahi alahu ilaha azenukila tara katula muzati ilalla min tarifi summa sukinati wa usibatil aliful ula litikari sakinani ni ọba ṣe. àfa yìí bàbá wọ́n tẹ̀sí ní ìbò. èwo là ń ṣe iye méjì. má lọ bá wọn ẹlẹ́sìn ní ìmọ̀ tì í bọ̀. má ti ṣètánì sáàrin wa àtọ́lọ́hùn. má ti sáàrin yín. má jọ wà bẹ́ẹ̀. má jọ dá sí yín. ọlọ́run ti sọ fún ọ kalẹ̀ tẹ́lẹ̀ kó o tó bọ́lọ́hùn sí. ó ní wádìí mi kọ́ ọmọ mi kó o tó sì mí. èmi lọ́bẹ̀ ẹkú òun lọ́bẹ̀ ẹ̀rín òun wá dá ẹkún ọlọ́run ní sunkún òun sì dá ẹ̀rín wò ní rẹ́rìn. ẹ̀yin ọmọ nígbà ádámọ̀ ẹ̀yin ẹ̀dá àwọn lòun dá ẹkún lẹ̀ fún láti sùn. ẹ̀yin lòun sì dá ẹ̀rín lẹ̀ fún láti rín. ẹ̀yin lòun dá ibi lẹ̀ fún láti pa. òun ọlọ́run ní mebi. ẹ̀yin lòun tó dá oúnjẹ lẹ̀ fún láti jẹ. òun ọlọ́run ní jẹun. ó tún dá ìyá lẹ̀. àfà yìí òun lòun dá ìgbádùn lẹ̀ fún. òun dá alẹ̀ fún yín kẹ́ni gbádùn. òun sì dá ìnira lẹ̀ fún káró lè níyín. òun dá ìdẹ̀kùn lẹ̀ kẹ́lẹ́ rí dẹ́kun. òun sì dá wàhálà lẹ̀ fún yín kẹ́lẹ́ máa ṣe wàhálà. La ilaha illallah. àfà yìí òun wá dá kankan méjì ọ̀rẹ́ òun wá sàn méjì lọ́mọ ìyá. kí ni àti kí ni. wọ́n máa ń jẹ́ tẹ̀gbẹ́ta kúrò. èwo. easily and difficultly. easily líle and difficultly. èwo lẹ tún sọ. ọmọ ìyá kan là méjèèjì. líle àti dídẹ. àfà yìí kẹ ẹ ńgbà kan bẹ ẹ máa jẹ easily. ẹ máa wọṣọ easily. ẹ máa náwó easily. ẹ máa mu minerals easily. ọmọ mu mọ́ọ̀tì easily. ẹ máa ra mọ́tò easily. ẹ máa lo ansẹ̀ tọ́da easily. ẹ máa sùn easily. ẹ máa jí easily. ẹ̀gbọ́n rẹ̀ ń bọ̀. Inna alladhina qalu rabbuna Allahu. àwọn méjì máa tẹ̀léra wọn ní ẹgbẹ́ Thumma istaqamu. ẹ padà tó máa jẹ difficultly. àfà yìí àti máa rásọwọ̀ difficultly. àti máa rí mínírààsì mu difficultly. àti máa rówó ná difficultly. kọ́dà bí ọwọ́ ta difficulty fẹ́ lomi. kàkẹ́ nẹ́bì àti rílẹ́kọ́ difficultly. kò ní difficulty kí ni. kàkẹ́ nẹ́bì àti gbẹ́gbẹ́gbẹ́ difficultly. níbo yẹ pàmò ìyá méjì ni wọ́n. àfà yìí. ẹwà Islam tí a bá ń sọ̀rọ̀ ilé ìtajà tó ń ta àwọn èlò mùsùlùmí tó jójúlówó ilé ìtajà ẹwà Islam ọ̀kan gbòógì ló jẹ́ ọ̀kan pàtàkì ní wá níbi ká ta àwọn èlò mùsùlùmí tó jójúlówó kò sóhun tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ ríra àwọn àwo rẹ́kọ́ọ̀dù orin mùsùlùmí àti wáàsí mùsùlùmí tó jiná dénú èyí tó wúlò fáwọn ògo wẹrẹ àti àgbàlagbà tó lè ṣe wọ́n láǹfààní gan bẹ níbẹ̀ ìwé mímọ́ alukuran lẹ́lẹ́yẹ ọ̀yọ́ tàbí ní bọ́ndùrù báwo lẹ ṣe fẹ́ sí i àtàwọn ìwé àtìgbàdégbà tá a fi kírun nínú ẹ̀sìn Islam gan ò gbẹ́yìn ìwé àdúrà tá a fi bẹ lọ́wọ́n ọba tẹ̀sùbíyù lọ́fíńdò olóòórùn dídùn lóríṣiríṣi àti ìtẹ́ ìkírun kọ́ìdát gan ò gbẹ́yìn ó wà ní yanturu fáwọn ògo wẹrẹ wa kò tán síbẹ̀ o àwọn aṣọ jàlábíà tó jọjú yálà fọkùnrin tàbí fóbìnrin fìlà àti ìjáàb lóríṣiríṣi gan ò gbẹ́yìn níbo ni ilé ìtajà ọ̀hún kalẹ̀ sí ẹwà Islam wà ní òpópónà tó lọ sí Johnson Sawmill nílùú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o 08038612083 tàbí 081
08077132226 ẹwà Islam ilé ìtajà tó ń ta àwọn ohun èlò mùsùlùmí òdodo. àfàyí bí sunna ní Muhammad ti jẹ́nu sallallahu alayhi wa sallam rẹ́gísítà lọ́jẹ́ àfàyí gbogbo ẹni tí ń bá ń sayé ní Islam àmọ́ tí ó bá lo tí ń jẹ́ sunna nàbì tí ò lo sunna nàbì baba ntọ́ ń ṣe ó lè dá o àmọ́ kọ́ wọ̀wé ntọ́ ń ṣe ń lè dá o kò sí lákọọ́lẹ́jọ́ àmọ́ kọ́ wọ̀wé baba ìmọ̀mọ́ àgbà adamallahu hayatahu rẹ́gísítà ń lọ́lọ́ ló pẹ̀lú alẹ́ yìí láwọn fi fún àyílà lásìkò ẹ̀ alásàrì lásìkò ẹ̀ magribi ọlásìkò ẹ̀ ìṣáì ọlásìkò ẹ̀ irun alifájàrí irun àsùbá ọlásìkò ẹ̀ irun jimá ọlásìkò ẹ̀ àwọn àrùn wọ̀nyí básìkò ẹ̀ bá bọ́ ẹ̀yin ó kì í kọ́dà tó bá di gbèsè ẹ̀yin ó san àmọ́ kò ní wọ̀wé mọ́. La ilaha illallah. Allah kubar. Kọ̀wọ́ rẹ́gísítà. Kọ̀wọ́wé. Táàmù gbà tí wọ́n ní ká kí n àmàlàkà gbé rẹ́gísítà wá. Wọ́n máa má kí ẹ̀ Dr. Subairu ọwa. Dr. Abdulhakeem Al-Imam ọwa. Bàbá Alhaji àgbà Kéwúyẹmí ọwa. Èmi àgbà tí wọ́n máa fẹ́ ní hóṣù Sannu Sheu òun náà wá. Èmi náà ti ń gbọ́ kọ́tẹ̀lé yín mọ̀ wá. Èmi náà ti mọ bá pẹ́rẹ̀. Baba wo ń tẹ̀sùn bá. ọwa. Akramakumul karim. ńgbà bá sálámà tán àwọn màláíkà yóò retí láàrin ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ta ni yóò tún wá táwọn ni yóò tún kí jàmá. ọba àdúgbò àdúgbò wọn ọ̀rẹ́ nìkan mọ́ ọba kàwé dé. ẹnà bá wá dé ńgbà náà tó bá léètì ó lè bá yìí là ó lè ká yìí là ó. àmọ́ ìwé ó kọ́ọ̀rì ọ̀wọ̀wé. Akramakumullah. òun náà wọ́n bá débi ìrun jímà tẹ́ ẹ̀ máa wò ní àwọn màláíkà kan sọ̀ láti sánmà wọ́n sì gbéwèé wá wọ́n gbé rẹ́gísítà wá wọ́n sì mobáìlì lọ́wọ́ àwọn màláíkà tó ń bẹ lọ́jà tó ń bẹ láàrin ìlú tó bá ti lè pèrún àkọ́kọ́ láago 12 wọ́n fọjà lẹ̀ àwọn màláíkà tí ń mójú tọ́jà yín tàlùbáríkà fi ń wọnú gbá wọ́n fò ń bẹ̀ wọ́n lọ pàdé àwọn màláíkà tí ń bọ̀ láti sánmà wá kí jàmáà ní mọ́sálásí. Allahu akbar. àwọn màláíkà wà dúró jọ̀nà mọ́sálásí gbogbo ẹ̀ tí wọ́n wọ mọ́sálásí wọ́n máa kọ́kọ́ rẹ lẹ̀ alájí Jímọ̀ ń pákó ọwájímọ̀ alájí Rasaki ẹlẹ́ran ọwájímọ̀ baba Kọ́lá ọlọ́kadà ọwájímọ̀ baaluku ya afaayi baba Sumela Wasimanu ọwájímọ̀ Nureni tó náà ńlági ọwájímọ̀ Musa tintaski. ilahi ayara amadu ya sami aliwara ajibuli bidawati wa ya kashifa durri fanta rajai fil hawaiji kulliha wa anta alladhi tutil anama bila sitiri. Aya kamilal akimali. Àmín. Akimili kamalahu. Bikulli kamalin anta bilkulli akimalun. Àmín. Fa anta kamalun. Àmín. Fakimilanna kamalahu. Wa kullu kamalin min kamalika yakimulu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ dákun jama. ẹni tó bá ṣe pé níta wá ṣe yìí lò náà wá ṣe. Allah.
اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. àṣìyàlá kọ̀ọ̀kan àṣàlátù alákọ̀ọ́kọ́ wáyé. àwọn èèyàn farabalẹ̀ bẹ́ẹ̀ ni bàbá. ẹni ọlọ́run ya fọ́tò rẹ̀ bá mi òun ò tí ì dákẹ́ dì sí i yá dákẹ́ ń gbọ́ ìpè tó wá ṣe ní ìlónìí ní kóró. ẹni tọ́lọ́run ya fọ́tò rẹ̀ bá mi bá mi bàbá tí ọ̀yà bíi tíá. bọ́lá ń bá ya fọ́tò rẹ̀ dáa nínú ìgbésí ayé rẹ̀ sọ pé Allahumma salli اللهم صل ala sayyidina Muhammadin على سيدنا محمد wa ala alihi وعلى آله wa ashabihi وأصحابه wa sallim وسلم. àṣàlátù di méjì lágbára ọlọ́run mò ń tẹ̀lé yín. حياكم الله. níta ń ṣe lónìí gba kásàlátù ọ̀pọ̀ dáadáa àṣàlátù gbọ́dọ̀ dùn dáadáa. torí pé ẹni tọ́lọ̀ nítorí ẹ̀kọ́ wájọ́ ń bí láàárọ̀ yìí tó ti dọ̀sán máa lọ́wọ́ yìí أكرمكم الله. alayi lọ́run Muhammad sallallahu صلى alayhi الله wa عليه sallam. وسلم. Allahumma salli اللهم صل. ẹlẹ́mi ò lè tẹ́wọ́ látẹ̀ kan ti sìn ní ilé tẹ́wọ́ bisikíìtì ní jẹ látàárọ̀ ẹ wá ní ọ tẹ́wọ́. Allahumma salli اللهم صل ala sayyidina Muhammadin على سيدنا محمد wa ala alihi وعلى آله wa sahabihi وأصحابه wa sallim وسلم. àmì mẹ́ta tá a ṣe kọ́wájú àmì aláriwo fún anabi Muhammad àmín آمين àmín آمين آمين يا الله. àwọn tó farabalẹ̀ lọ́wọ́ yìí níjòkó ni bàbá bá ti ṣàṣàlátù ara tí wọ́n ti balẹ̀. bá a ti sàṣàlátù làwọn ti farabalẹ̀ àwọn ti jòkó jẹ́ bàbá kálukú jòkó jántọ́. lẹ́ẹ̀kan náà ẹnu pé kálukú bára rẹ̀ níbi ọba ara rẹ̀ ń náà akiramakallahu bàbá ẹ̀ mọ́ wá gbà adamallahu hayatahu. gbà tí màá wo sáfù tí mo tò sí ọwọ́ jẹ́ sáfù aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. عليه وسلم. ẹni ọba bára rẹ̀ bẹ́ẹ̀ kó gbé gbólóhùn yìí pé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. kọ́dà bó rí jẹ kọ́dà bẹ́ẹ̀ yóò rí jẹ́ kọ́dà bàbá. bẹ́ẹ̀ ń rà sọ́wọ́ Ee, kọ́dà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbé pé kọ́dà bẹ́ẹ̀ yóò rówó ná. ẹnu pé ọ̀sá tòmí ẹ̀ máa nẹ́bí Muhammad ni alhamdulillahi rabbil alamin لله رب العالمين. ẹ wí dáadáa الحمد لله رب العالمين. ọpẹ́ ẹlẹ́kẹta yìí afẹ́fẹ́ ṣe ìnsọ́ránsì ni أكرمكم الله. afẹ́fẹ́ ìnsọ́ láìfù wa láyé táwa yìí àti lọ́wọ́ alikiyama tá a fi lo ayé wa lórí bọ́lọ́hún bàbá tó ń dojọ́ gbẹ̀rẹ̀ alikiyama bàbá tó tó wá sí sáfù míì má jẹ́ ó yàtọ̀ fún sáfù ànábì Muhammad ọjà wa صلى الله ẹ̀já panupọ̀ wíwẹ́ pa alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. mo kí bàbá wa ìmáàmù àgbà àbísọ̀ Allahu warahu. fún gbogbo tí ń jẹ́ Àkúrẹ́ empire bàbá wa ìmáàmù àgbà adamallahu hayatahu. أدام الله حياته أفصى الله mo ورعاه. fi sọ fọlọ́run pé ó rí yín o bàbá wa ìmáàmù ọmọ yìí o omero ọ̀kan ó yín mẹ́rọ ọ̀kan yìí o. ọlọ́run rí iṣẹ́ o ọmọ yìí o ọmọ yìí o. omero ọ̀kan ó yín mẹ́rọ ọ̀kan yìí. tètè dá ìlóhùn ṣẹ́kójú mọ́ tìyín ọlọ́run. àmì orí ọmọ yìí o. ó mẹ́rọ ọ̀kan yìí. bàbá wa ìmáàmù wa dókítà Lakeem ọmọ yìí o. ó mẹ́rọ ọ̀kan yìí. tètè dá ìlóhùn kójú máa ti yín o.
bàbá ìmáàmù àgbà gbogbo ẹni tí ń fẹ̀yìn dénú láyé bí ha. Ọlọ́run máa wá o. bàbá wa ìmáàmù àwọn atọ́ fẹ́ kí ẹgbẹ́ láyé ha. Ọlọ́run máa wá o. àwọn tí ń sáré kẹ́kù kíákíákíá. Ọlọ́run máa wá o. torí pé orí wọn o ọmọ wọn o omero ọkàn wọn gbogbo tí ń bá ń bẹ lọ́kàn wọn kọjá ẹ̀tọ́ ọmọ wọn. Orí ọmọ yìí o omero ọkàn yìí. All right. Orí ọmọ yìí o omero ọkàn yìí. Tètè dá ìlò kódù máa ti yẹn. èmi Alhaji Sannu Sheu ha. Ọlọ́run Àmín. bí n bá fẹ́ kẹ́ ẹ pẹ́ láyé ìmáàmù. kàkà kí bí n bá ń sáré kẹ́ ẹ kú kíá. Ọlọ́run mọ̀ mi orí mi o ọmọ mi o omi ọkàn mi gbogbo tí ń bá ń bẹ lọ́kàn mi kọjá ẹ̀tọ́ ọmọ mi. orí ọmọ yìí o omi ọkàn yìí. All right. Orí ọmọ yìí o omi ọkàn yìí. Tètè dá ìlò kódù máa ti yẹ. Èkúté àtolóńgbò pàdé ní yàrá. Èkúté àtolóńgbò pàdé ní yàrá. ọ̀kan ni yóò fàyè lẹ̀ lọ yóò sì kẹ́ nìkan. Orí ọmọ yìí o omi ọkàn yìí. ẹ mọ̀ túmọ̀ rẹ̀. Orí ọmọ yìí o omi ọkàn yìí. ìtúbà tó le ni. Tètè dá ìlò kódù máa ti yẹn. kàkẹ́ ànábì àwọn èèyàn mọ̀ túmọ̀ ẹ̀ ọmọ ló bẹ́ẹ̀ bá tó dé pé èkúté àtolóńgbò pàdé ní yàrá wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ èkúté àtolóńgbò pàdé ní yàrá. àmọ́ ọ̀kan ni yóò fàyè lẹ̀ lọ yóò sì kẹ́ nìkan. yọ fọmọ rẹ̀ di ìtumọ̀ rẹ̀ nù yọ fọmọ rẹ̀ di ha. Yóò fọmọ rẹ̀ di o yóò fọmọ rẹ̀ di. gbogbo ẹni bá òkú ròyìn yọ fọmọ rẹ̀ di. kàkẹ́ ànábì ó tó bàbá kẹnubọ̀rọ̀ ìmáàmù àní kú o bẹ́ẹ̀ bọ̀rọ̀. ẹ sì pé kí lára wọn. àwọn èèyàn sì mọ̀rọ̀ sọ púpọ̀ nísìnyí Kí ni wọ́n wọ́n fẹ́ jẹ́ kí yìí? ajá wa ṣe kí ni ń ṣe yìí. Suratul Fatiha ẹ bá ké fún bàbá. Akramakumullah. ọlọ́run lọ́mọ máa sọ yín dìyàwó ara rẹ̀ Bẹ́ẹ̀ni ẹ ti dìyàwó ẹ ọlọ́run ti dìyàwó Ọlọ́run bàbá. àti ládùnwó àti lámẹ́wò bàbá ìmáàmù ọlọ́run má kọ̀ yín lẹ̀ pọ̀ wọ́n fẹ́ yín mọ́. Al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين kul huwa Allahu odidi kan ká farabalẹ̀ ṣe kọ́ da. Akramakumullah. má dá sẹ́nu ẹ̀rọ. baba Alhaji àgbà àtàwọn tó bí wọn Rahimahumullah. baba Alágége àtàwọn tó bí wọn Rahimahumullah. baba wa Alágbàjì àtàwọn tó bí wọn Rahimahumullah. baba wa Kórèdé àtàwọn tó bí wọn Rahimahumullah. baba wa Múnigun àtàwọn tó bí wọn Rahimahumullah. àfa wa Tajul Adabi Tajul Mumini Tajul Arifina Tajul Muntakina àfa wa Badende baba wa Sukuti baba wa Gali Aláyé àfọkè pàkátà baba wa Dẹ̀mbọ́ Kòbórí Nkàràtú àfọkè Súnà Sọlágbẹrú àfa ọmọ Híyà Nísòrò baba wa Mìmásà àfa Àdàkọ̀rọ̀ àfa wa Badende baba wa Alábìnú Kelele àfọ oníkìjìpá àgbà àfọ òde baba àta àfa wa Olósùn baba wa Salati àfa Àgàkà Kátìbí Kútìbí Sàlẹ̀ Kòtò Sàlẹ̀ Jẹ̀rà Sàlẹ̀ Àkànní Sàlẹ̀ Kókò Ìsàlẹ̀ Àṣà Ìsàlẹ̀ Gúnníyà baba wa ní Gbódòfù
sọtafu malefu kutijifu nuwakofu yerefu afawa kòbórí nkaratu baba alẹ́nu odi kòkéwò kò béèrè afawa ìmáàmù àgbà nílé alata baba wa ndarabi ní karuma afawa mada nídìí ọ̀nà afawa dòdò gbogbo yìí wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá bukira lè kí a máa gbogbo wọn aboniwasi àgbáyé náà bẹ́ẹ̀ Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa baba mufti tànà baba akpọ̀ kájí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa ṣe bọ́lọ́ ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ẹ bá ń wí ní ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. léwu rẹ̀ já wọlé ṣe bẹ́ẹ̀ ràn kó ní bágùntàn já wọlé kó lè dùn yàn bọ́mọ nìyàn já wọlé wọn lọ́gọ́ bí ẹran. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. bàbá wa alájí àgbà. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini bàbá wa lágége. kágbìyàn sójú ọ̀nà bàbá almarhum Sheikh Adam alágége. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. bàbá alágége. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. bàbá alágbàjì. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. kéwùlà ní ẹ̀kẹ́ ńlẹ̀ mú wà bú a ní ẹ̀kàwé níwọ̀n ẹ̀sọ́ dìjà àgbọ̀ ọ̀pẹ ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. kamali ṣe rere nílé ayé ádámà ṣe rere nílé ayé abú àjí ṣe rere nílé ayé àlọ́tì lọ́tàn àbọ̀ ti bọ̀ gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọmọ. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini àwọn àfa kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùn gbẹ́gẹ́ lọ. bisimilahi kul huwallah ọ̀tún kí ọ̀tún gẹ̀ ọ̀tún yọnu Ọlọ́run ọ̀tún àánú Ọlọ́run ọ̀tún yẹn afẹ́ fọkànbalẹ̀ ń do ti yẹ yìí ò ní bàjẹ́ Ọlọ́run bá sí wọn àfa àwọn tó kù lẹ́yìn Ọlọ́run mọ́lá àlà sí wọn bisimilahi kul huwallah. Bismillahir Rahmanir Rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Ọlọ́run má ṣàjà sọ dáadáa. ọba yìí wọ́n mọ̀ fún wa tọ́bìkì ní. Wọ́n fún wa tọ́pìkì. ọba yìí wọ́n gbà fún wa tọ́bìkì o. Wọ́n fún wa níbi tá a rìn. wọ́n ní pàtàkì sunna anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ̀rí sunna anabi ó dàbí ìwé kan ńgbà tá à ń bẹ léèwé Naam. tá à ń bẹ primary ẹ̀yin ìyá yìí ti bẹ̀rẹ̀ ẹjọ́ Ẹ àbí ti bẹ̀rẹ̀ àròyé ẹ fún wọn bí sí. kò sí nǹkan kan kọ́wọ́ mi ọ̀sá tẹ̀ ìyá kan ká pé takọ́ wá káwó kèkó di jú. Kọ́fà sí gọ́ọ̀bọ níyà yín. Ayé ṣẹ̀ sáǹpù ni bàbá. àfa yìí Bàbá. a máa wá sáré káyọ̀tì déléwé Naam. torí ìwé kan. Torí ìwé kan irú ìwé wo wá ni. ìwé wo ni Naam. a máa sáré kí ká ti wọ kíláàsì kan tó pe rẹ́gísítà Allah. à ń pèwé náà ní rẹ́gísítà. Rẹ́dísítà ni bàbá. àfa yìí Bàbá. bí sunna ní Muhammad ti jẹ́ nù. Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. rẹ́gísítà lọ́jẹ́ àfa yìí Bàbá. gbogbo ẹni tí ń bá ń sa inú Islam àmọ́ tí ó bá lo tí ń jẹ́ sunna nàbì Tí ò lo súnà nẹ́bí bàbá. ntọ́ ń ṣe ó lè dá o Ó lè dá o. àmọ́ kọ́ wòwe Kọ̀wọ̀wé. Nítorí ṣe ń lè dá o. Kò sí lákọọ́lẹ́jọ́. àmọ́ kọ́ wòwe. Kọ̀wọ̀wé. bàbá ìmọ̀mọ́ àgbà Adamu Allahu hayatahu. rẹ́gísítà ń lọ́lọ́ ló pẹ̀lú alẹ́ yìí Allah.
láwọn fi fún àyílà lásìkò ẹ̀ alásàrì lásìkò ẹ̀ magribi ọlásìkò ẹ̀ ìṣáì ọlásìkò ẹ̀ ìrun àlùfájàrí ìrun àsùbá ọlásìkò ẹ̀ ìrun jímà ọlásìkò ẹ̀ àwọn àrùn wọ̀nyí básìkò ẹ̀ bá bọ́ ẹ̀yin ó kì í kọ́dà tó bá di gbèsè ẹ̀yin ó san àmọ́ kò ní wọ̀wé mọ́. La ilaha illallah. Allah kubar. Kọ̀wọ́ rẹ́gísítà. Kọ̀wọ́wé. Táàmù gbà tí wọ́n ní ká kí n àmàlàkà gbé rẹ́gísítà wá. Wọ́n máa má kí ẹ̀ Dr. Subairu ọwa. Dr. Abdulhakeem Al-Imam ọwa. Bàbá wa Alhaji Àgbàkéwìyẹmí ọwa. Èmi àgbà tí wọ́n máa fẹ́ ní hóṣù Sannu Sheu òun náà wá. Èmi náà ti ń gbọ́ kọ́tẹ̀lé yín mọ̀ wá. Èmi náà ti mọ bá pẹ́rẹ̀. Baba wo ń tẹ̀sùn bá. Ọwa. Akramakumul karim. Ngbà bá sálámà tán àwọn màláíkà yóò retí láàrin ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ta ni yóò tún wá táwọn ni yóò tún kí jàmá ọba adé wá rí pé wọn ọ̀rẹ́ nìkan mọ́ wọn bá kàwé dé ẹnà bá wá dé ńgbà náà tó bá léètì ó lè bá yìí là ó lè ká yìí là ó àmọ́ ìwé ó kọ́ọ̀rì ọ̀wọ̀wé. Akramakumullah. òun náà wọ́n bá débi ìrun jímà tẹ́ ẹ̀ máa wò ní àwọn màláíkà kan sọ̀ láti sánmà wọ́n sì gbéwèé wá wọ́n gbé rẹ́gísítà wá wọ́n gbéwèé lọ́wọ́ Akramakumullah. wọ́n sì mobile lọ́wọ́ àwọn màláíkà tó ń bẹ lọ́jà tó ń bẹ láàrin ìlú tó bá tẹ̀lé pèrún àkọ́kọ́ ìlágo 12 wọ́n fọjà lẹ̀ àwọn màláíkà tí ń mójú tọ́jà yín tàlùbáríkà fi wọnú gbá wọ́n fò ń bẹ́ wọ́n lọ pàdé àwọn màláíkà tí ń bọ̀ láti sánmà wá kí jàmáà ní mọ́sálásí. Allahu akbar. àwọn màláíkà wà dúró jọ̀nà mọ́sálásí gbogbo ẹ̀ tí wọ́n wọ mọ́sálásí wọ́n máa kọ́kọ́ rẹ lẹ̀ alájí Jímọ̀ ń pákó ọwájímọ̀ alájí Rasaki ẹlẹ́ran ọwájímọ̀ baba Kọ́lá ọlọ́kadà ọwájímọ̀ baaluku ya afaayi baba Sumela Wasimanu ọwájímọ̀ Nureni tó náà ńlági ọwájímọ̀ Musa tinta skirimu ọwájímọ̀ wọ́n máa kọ́ lẹ̀ àwọn kan jòkó ní faranda tásìkò òun ò tí ì tó àmúkọ wọn ní wọ̀wé nígbà tí mọ́sálásí ọba tí ì kún wọn ní kọ́kọ́ àti wọn ta. wọn níbi àwọn dúró kírun ní àwọn ìwọlé. tí mọ́sálásí ní bá kún tán tí wọn àti bẹ̀rẹ̀ khutuba tí ìmáàmù ti ṣe sálámà àkọ́kọ́ ni wọ́n tún bọ́ sí faranda wọ́n máa kọ́kọ́ àwọn tó wà mẹ́ẹ̀. àwọn tó wà ń faranda. tí ìmáàmù bá tilẹ̀ wá sálámà ka salamu aleykum wa rahmatulahi wa barakatu láti bẹ̀rẹ̀ khutuba àwọn màláíkà ni wọ́n pàwé dé. wọ́n pa báyìí dé. gbogbo ẹni yóò tó bá dé ńgbà náà tó bá khutuba tó bá jímà ọwọ́ jímà lóòótọ́ o àmọ́ kọ́ọ̀rì ọ̀wọ̀wé. Ọ̀wọ̀wé. wọn bá àwọn tó bá kọ́kọ́ nì. ní ọ̀dọ̀ọ̀dọ̀ Ọlọ́run. òun ni wọ́n gbé lọ wájú Ọlọ́run wọn Ọlọ́run iye àwọn tó wájú mọ̀ta kọ́kọ́ wọn lónìí ni Ọlọ́run wa ni bí isa ti wọ́jà láàlì pẹ̀lú bí mo ti tó nínú iyì àtagbára àti mo ṣèjọ́ sẹ́ni tí ó bí mi àwọn tẹ́ kọ́kọ́ wọn wá ń kọ́ dìgbà fáritù làhún mo fẹ́ rí jì wọ́n. Allah. rẹ́gísítà náà ní súnà jẹ́ gbogbo ntẹ̀yàn bá sì gbàlà náà ni lọ ó lè dé alọ́dọ̀ tiẹ̀ o àmọ́ kọ̀wọ̀wé akọ́lé wà sí wa ní ìlọ́sàn yìí kọ̀wọ̀wé Akramakumullah. ibi àlọ́ gangan nu omi abẹ́sọ̀kalẹ̀ sínú kọ̀wọ̀wé akọ́lé wà sí wa ní ìlọ́sàn yìí Kọ̀wọ̀wé. Ọ̀dà báwọn. o ti gbọ́ ní tí ọ̀wọ̀wé báwọn nísìnyí ibi àsọ̀kalẹ̀ sínú. Akramakumul karim. má jẹ́ yún ọ̀dàrò yé lẹ̀. ní farabalẹ̀ wa. ní farabalẹ̀. àwọn ìjọba Nàìjíríà mi báyìí lórílẹ̀‐èdè wa ń bí. lórílẹ̀‐èdè wa yìí. wọ́n máa pín mínísítà. bẹ́ẹ̀ni. fún yàn ní sàrà. èèyàn gbà ń sàrà. wọ́n máa pín kọmísánná fún yàn ní sàrà. èèyàn gba kọmísánná ń sàrà kọ́dà pamsec wọ́n afa ń yìí sàrà bàbá. àmọ́ àwọn àpò méjì kan bẹ̀. èwo àtẹwo. tó wà ní láì kan so. báwo. wọn à ní pín ní sàrà àfi kéèyàn jẹ́ kan ní òṣìṣẹ́ bẹ̀ wọ́n. èwo ni rí. wọ́n lè fún yàn ní kọmísánná of health. bẹ́ẹ̀ni. environmental. bẹ́ẹ̀ni. works finance. èwo ilẹ̀ tó máa pín. water gbogbo ẹ̀. water sport
gbogbo ẹ wà bẹ́ẹ̀. ọ wà bẹ́ẹ̀ ìyẹn lè gbà ń sàrà. àmọ́ commissioner of police. bọ́ọ̀ bá sínú ọlọ́pàá wò lè jẹ́. bọ́ọ̀ bá sínú ọlọ́pàá wọn ní fún ọ. bẹ́ẹ̀ ni ọ̀sọ́ ọlọ́pàá wa wá commissioner of police. wọ́n yí gbà ń sàrà. lọ́nà wo lọ́ọ́ gbà kọ́dà bó ṣe security ọ̀jẹ̀ tó ń wọ yunifọ́ọ̀mù. yìí akramakumullah. gbogbo ẹni tí a bá ṣe commissioner of police àbí ọjà IG inspector general ọgbọ̀dọ̀ jẹ́ ọlọ́pàá. ọgbọ̀dọ̀ jẹ́ kan nù wọn. ọgbọ̀dọ̀ jẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ni. wọn à ń fún yẹn commissioner of police ní sàrà bí IG láì sọ ọlọ́pàá. èyí jòkó jẹ́jẹ́ gbà ń sàrà. ọjọ́ ọlọ́pàá. ó ṣiṣẹ́ ni ó débẹ̀. afa yìí. baba akramakumullah. ọlọ́njàba anabi wọlé ọlá ọlọ́njàba wọlé ọlá wọ́n fúnra rẹ̀ béèrè inú ayé tọ̀ ń gbé sínú sáfù anabi lọ́wọ́. thank you. ìbéèrè la tró sí ọ̀hún. ọlọ́run sí empower sunna ó fún sunna ní empowerment. Naam. afa yìí. baba mo ń tẹ̀lé yín. ìyẹn ló fi sọ pé rẹ Muhammad. sallallahu alayhi wa sallam. kul in kuntum tuhibbuna Allah fattabi'uni. tọ́ba ṣe pé lódodo ní dájúdájú lẹ bá ń fẹ́ Ọlọ́run. lẹ bá ń fẹ́rẹ̀ mi Ọlọ́run. èmi Muhammad kẹ́ tẹ̀lé. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹnna bá ti tẹ̀lé mi Muhammad yuhibbukumullah Ọlọ́run ó sì máa fẹ́. yóò fẹ́ lu ẹ̀. Ọlọ́run ó sì máa fẹ́ràn ẹ̀. Ọlọ́run fún sunna ní empowerment and endorsement. ayakumullah. ó fún sunna ní empowerment and endorsement. méjèèjì ni. àbí kò yé báyìí. ó yé wa ó yé wa. ẹ wá jágbe sunna náà láti bi tá à ń ṣe lẹni tá a torí ẹ jáde lónìí. ẹ já gbé láti bẹ̀. afa yìí. baba. mòlúdì ṣíṣe gan fún rẹ ṣé sunna ni àbí bídíà. naam ká go straight. ká gbé látòkè. níbi tó ti dá gangan nù kó lè yé. akramakumullah. baba wa ìmáàmù àgbà. ọlọ́njà rí wọn pẹ́. àwọn kan ń pe mòlúdì ní bídíà. naam. wọ́n bá pọ́n ilé púpọ̀ wọ́n ní bídíà tó ní hasana. ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ Ọlọ́run bá san yín lẹ́san dáadáa. Ọlọ́run kó san yín lẹ́san. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ọlọ́run kó dúpẹ́ fún yín o. kò sí bídíà kan tó hasana. gbogbo bídíà yé hasana. hasana kìíní ni. tọrẹ ni ó gbé súnà kalẹ̀ ó sọ fún wa pé kullu bídíà dalal wa kullu dalalin finnar. masha Allah. ìtì bá ti ń jẹ́ bídíà ànú ni kọ̀ wá sí ti gbẹ̀yìn ànú iná ni. iná ni baba. kí ló dé tẹ́ fi wá ti ọjọ́ àbí ànábì wọnú bídíà. kí ló dé tẹ́ fi tì wọ bẹ̀. sunna yanqasimu ila salasati aqsami. ayadakumullahu bi nasrihi. akramakumul karim. hafizahullah. àmín. wọ́n pín sunna sí mẹ́ta. mẹ́ta ni wọ́n pín sí baba. nta nabi bá ṣe baba ìmọ̀ àgbà ẹ̀yin lẹ́kọ́ mi kí wọ́n. bẹ́ẹ̀ni. pé nta nabi bá ṣe kọ́dà bí ọba kọ́ lẹ̀ sunna ni. so ṣe na sunna ni. sa nabi ṣe àmọ́ kọ́ lẹ̀. sunna ni. sunna ni. ẹ̀kọ́ kalẹ̀ ó de ní. nta nabi bá kọ́ lẹ̀ kọ́dà bí ọba ṣe nǹkan náà tẹ fa yé lẹ̀. ó kọ́ lẹ̀ àmọ́ kò practicalize yẹ ó ń kò ṣe tó ìfa yé lẹ̀ sunna ni. sebo ńlọsà kọ bẹ́ẹ̀ni sunna ni. sa nabi ló kọ́ sunna ni. sunna ni ó di méjì baba. nta nabi ọba kọ kọ̀kọ́ kò sì ṣe àmọ́ wọ́n ṣe lójú ayé ànábì kọ̀tà kó o náà ń pè ní àtẹ̀kìrìrù lọ́dà wọn ní kéwú àtẹ̀kìrírù nìyẹn ànábì ọ̀sọ́ ànábì òsè àmọ́ wọ́n ṣe lójú ayé ànábì Muhammad ọ̀tà kó sunna. sallallahu alayhi wa sallam. kí wàá ní mòlúdì jẹ́ gẹ́gẹ́. kó lè yé kálukú. sásùnà nàbí bídíà. ìdáhùn rèé sunna ni mòlúdì àmọ́ kì í ṣe sunna tó mọ̀ akada. akada rẹ̀ pé bọ́ọ̀ bá ṣe ó jìyàwó rárá. ọ̀nà wo lọ́gbà jẹ́ sunna. ẹ sá wò. asẹ́jọ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. ó ṣe mòlúdì. naam. ẹ lọ wo Sahih Bukhari. ẹ bàn bẹ́ẹ̀. ẹ wo Muslim. ẹ bàn bẹ́ẹ̀. ẹ wo Tirmidhi. ẹ bàn bẹ́ẹ̀. ẹ wo Ibn Majah. ẹ bàn bẹ́ẹ̀. àwọn ahadisi tí mo dákọ̀ yìí kò sí yìí kínní kejì kẹta kẹrin tí o gbé béèrè wa. gbogbo ẹ ló gbé wa ó gbé wa lọ́kọ̀ọ̀kan. ike wọn bí anabi Muhammad ní béèrè jí méjì. àwọn ẹjọ́ Alámísì wọ́n béèrè ẹ̀. wọ́n béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi ń gbà á. àwọn ẹjọ́ Monday wọ́n béèrè ẹ̀. kílẹ̀ yìí náà bá dé aṣáàgbọ́pọ̀ ń gbà wẹ̀. Faqala sallallahu alayhi wa sallam. ó ṣe Ọlọ́run fèsì. anabi ní gbogbo ọjọ́ Alámísì iṣẹ́ tá a bá ṣe láàrin ọ̀sẹ̀ tí jimá bá kàárọ̀
ó kó lọ wájú Ọlọ́run. ó kó lọ wájú Ọlọ́run wọ́n máa kí ẹ. wọ́n gbé fáìlì ẹ lọ. wọ́n máa wá túnṣe kálukú wò. wọ́n máa tún ti kálukú wò. Ànábì dédé gbà tán bá wá ń tú iṣẹ́ ẹ farabalẹ̀. ta lè léyìn o. ta lè léyìí báyìí tó fẹ́ máa dagboru báyìí. ẹjọ́ náà ṣiṣẹ́ tiẹ̀. iṣẹ́ tiẹ̀ kì í ṣe dagboru nù. naam akramakumullah. tá nàbí wí. àwẹjọ́ Àlàmísì èmi a máa gbà kí ló dé bàbá dìgbà tá a máa ń tú iṣẹ́ mi níwájú Ọlọ́run èyí tó bá kù díẹ̀ káàtó Ọlọ́run pẹ̀ ń tẹ́ tó kù díẹ̀ káàtó fún lónìí. ẹ bẹ́ẹ̀ rí i pé ń gbàwẹ̀ àwẹ̀ nígbà yìí. àwẹjọ́ Àlàmísì àfi tún àwọn àṣìṣe iṣẹ́ tá a bá ṣe láàrin ọ̀sẹ̀ àfi tún ṣe. àfi correct yẹ. àfi ṣe correction rẹ àfi wá àánú Ọlọ́run lórí yẹ. àfi wá yọ́nú Ọlọ́run lórí yẹ. nígbà tó a gbàwé nísìn sáwà láfíà jẹ́ ni. gbogbo àìdá tó ṣe láàrin ọ̀sẹ̀ yìí nísìn oní tó ń gbàwé lónìí nísìn. àṣàmójúkò fún. ọ̀dà ẹ̀tọ́ àfihàn ìyẹnjú ẹ̀. ẹ parẹ́ fún. Allah. ẹ rí pàwé Àlàmísì Monday sunna ni àmọ́ kì í ṣe sunna tó ń wà á kàdà. Insha Allah. bẹ́ẹ̀ àbá gba kò ní jìyà. kò ní jìyà o sì ní bẹ́ẹ̀ àbá gba ládàrí náà ni pé Àlàmísì wọn bá sẹ́tọ́ bá kù díẹ̀ káàtó nọ̀rọ̀ rẹ láàrin ọ̀sẹ̀ wọ́n yẹn ju ẹ̀. wọ́n tún ṣe fún ọ. ó de ní. àwẹjọ́ Monday kọ́ ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. ó ní lẹ́yìn Monday Ramadan nìkan Monday Ramadan àti Monday tọ́wọ́ bọ́ sí yawmu shakk ọjọ́ àríyànjiyàn ǹjẹ́ ń rọ́ṣù àbí wọn rọ́ṣù ǹjẹ́ àwọn ẹ̀mí àbí òsì tọ́ba ti gbá sí Monday ọjọ́ àríyànjiyàn èmi àmọ́ filẹ̀. èmi pàtì àti gbogbo ti Ramadan mo filẹ̀ fọlọ́hún lẹ́yìn eléyìí ni gbogbo Monday tọ́ba bẹ Muhammad láyé àwẹ̀ ní màá fi gbà kí ló dé wọ́n ní fi ń dúpẹ́ pé ọjọ́ ìní la bí mi. that is birthday nu o. àwẹ̀ ọjọ́ Monday Ànábì fi ń dúpẹ́ pọ́jú ìní la bí mi. sallallahu alayhi wa sallam. ẹlòmíín náà kàn ń gbà ní kọ̀mọ́ntọ́ bá dé akramakumullah. kí ló fà tó yẹ pé Ànábì fi àwẹ̀ abábdè ṣe àwẹ̀ tiẹ̀. ní fàwẹ̀ yanjú ẹ̀. ó ń ṣe Ọlọ́run bá ń sọ̀rọ̀ yìí máa ń ṣiṣẹ́ tọ̀. ó ń gàgà la wílò. àfà yìí káwó ló ń àfà yìí Ànábì Muhammad ní máa sọ̀rọ̀ àfà yìí bí wọ́n bá wá sọ máàlì àmàlì yọ papọ̀ mọ́sẹ́ ọ̀rọ̀ tó bá sọ yóò fi ṣiṣẹ́ sí. yóò fi ṣiṣẹ́ sí yóò tẹ̀lé. gbogbo àárọ̀ rẹ̀ níbi máa ń ṣàdúrà tó bá kásùbà tán. bó o ní ṣe. Allahumma anírè Ọlọ́run. sagirni fi ayni. kéré lójú ara mi. wa kabirni fi ayuni nas. gbẹ̀mí tóbi lójú gbẹ̀mí tí bá ń wò mí. Ọlọ́run o tí n bá ń wọra mi má jẹun tó bá má jẹun dàbá yìí lójú ara mi. jẹ́ máa kéré lójú ara mi ni. àfà yìí ìyẹn lọ́fàtà níbi fífi àjọ bí fífi àwẹ̀jọ Monday fi ṣe ọjọ́ bí ara rẹ̀ láti fi kéré ara rẹ̀ gbogbo yìí táwọn ṣe fún yín pátá Ànábì lọ́tọ̀ rẹ̀. Ànábì lọ́tọ̀ rẹ̀ kalẹ̀ àṣàdédé máa ó ṣe. kéré ara rẹ̀ ọba gbàgà tani bàtà tẹ́ǹtì tọ́tẹ̀múlòkù tọ́pọ̀ alága mánikẹ́lẹ́ ṣe ń ṣe bá bẹ́ẹ̀ ẹ pa Ànábì jọ rẹ̀ lójú. bẹ́ẹ̀ni wọ́n pè ń ṣe gbéraga. ẹ pa Ànábì ṣe gbéraga àfàtọ́gá ọwọ́ tì í sáwà ọbẹ̀ lọ́n lé wa lérí gbogbo ẹni tí ń ṣe mùlúdì pátá ìbẹ́ Ọlọ́run Ànábì ló ṣe lórí ẹ̀. naam bó ló wí. toró ń lọ sọ pé sagirni fi àìní àmọ́ kabirni fi ayuni nas. àdúrà tó ṣe lọ́lọ́run gbà ọbẹ̀ lọ́n lé alẹ́ rí. Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. oníwọ̀ Ọlọ́run jẹ́ n ké lójú ara mi ni àmọ́ jẹ́ n wá bò háyà lójú gbogbo ẹni tí bá jẹ́ èèyàn ẹni ó bá mi ẹni tí ó bá mi ẹni ó rí mi ẹni tí ó rí mi ẹni ó borí ẹni tó pọ̀ gbogbo wọn látòkè délẹ̀. kí n sá máa tóbi lọ́wọ́ wọn. yẹ máa tóbi lójú wọn. Allahu akbar. ìyẹn lọ́jà àbúrò gbogbo àsálàtù mọ́ gbà wọlé sàlátù Ibrahimiyya Ànábì ṣe fún rẹ̀ láti má fi ṣe gbéraga pé àwọn tó bá wà níwájú alifọlá wọn bẹlọ. alifọlá wọn bẹlọ. ẹyàn bá ní ma fọlá yẹn bẹlọ Ànábì náà fọlá yẹn bẹlọ. wọ́n fọlá yẹn bẹlọ náà. Allahumma salli ala sayyidina Muhammad kama sallaita ala. ọfọlẹ́ yẹn tọrọ. àfa yìí baba kí wàá tiẹ̀. ibà Ànábì Nuhu náà ṣáájú ẹ̀ ń gbọ́ mọ̀ Ànábì Nuhu rẹ̀ mọ̀ ẹlẹ́kùn sí ni. tó kí ló dé pé kama sallaita alanu yìí. kó náà máa wá fi dojúmọ́ sunkún. ọwọ́ ẹni tó yanjú dáadáa nù wọn tó gbogbo tí Ibrahima bí pátá eléyìí bú kò sí nbẹ. kọsọ́ mo fò láàrin wọn. àfa yìí baba. ọyọ ní kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim kama barakita ala Ibrahim wa ala ali Ibrahim. ẹ̀rí kan. àwọn ẹni kọ́lọ̀ ń wọlé àwọn alájà àgbà kọ́sọ̀ ọ̀hún pé awusu bila ní kiri ó sì èrè ni. kẹsẹ̀ kó sì èrè dìrá dàrú ni wèrè tí baba rẹ̀ ṣe kù ló náà jogún lé.
ẹni ọba wà wájú rẹ̀ fàníyàn rẹ̀ bẹ wọ́n fi wọ́n bẹ lọ́hùn. fi wọ́n bẹ lọ́hùn. Allahu akbar. afa tó ga. ẹ ní sí àgbákò. salatu ibrahimiya ló ṣe fún rẹ̀ nítorí kọ́mẹ́pẹ́ níbi ṣe gbéraga. Insha Allah. asalatu ti rẹ̀ rẹ̀ ńlẹ̀nu. bẹ́ẹ̀ni. gbogbo asalatu lọ wọlé. gbogbo ẹ̀ lọ wọlé. salatu lè fa ti wọlé. bá anabi ṣe tó lọ́wọ́ rẹ̀ ló ti ṣe sábìkì wọlé. tujina wọlé. dalailu akhirati wọlé. kamila wọlé. àwọn tó ṣe bá anabi ti tó lọ́dọ̀ wọn ni. kọ́dà salatu ti tọ́ra anabi lọ sàdúrà lé wọn lérí pé wọ́n kà biri ni fi ayuni nas. asalatu ti tẹ̀yìn náà ṣe ọ wọlé. afa tó ga. ẹ ní sí àgbákò. anabi lọ́bẹ̀ lọ́lẹ́ wọn lérí ẹ wá dàpọ̀ asalatu látòkè délẹ̀ tẹ́ ń pè ní haramu ìwọ lọ́pọ̀ anabi lọ́lọ́. kò sí ìtọ́pọ̀ anabi lọ́lọ́ wọn fi ń pọn lé ni. ẹ salatu lè fa ti pa anabi lọ́lọ́. rárá o. salatu sábìkì sọ́pọ̀ anabi lọ́lọ́. ògbé lọ́lọ́ wọn fi kì í náà ni. afa tó ga. bàbá kí ló wá dé. sunna ni mòlúdi. sunna ni mòlúdi dákúmọ́ gbọ́. àmọ́ kì í ṣe sunna tó mọ̀ á kádà. ayakumula képa kàn pa pé bò ṣe ó jìyà o. afa yìí. baba. ètí n bá ń bẹ mòlúdi tí ọba dání ẹyọ kú o. èyí tí ọba dání ẹyọ dànù. o kò ní jẹ́ ti baba kọjẹ́ tọmọ kọ́mọ làálà. afa yìí. akramakumullah. àyè sì fi mòlúdi kúrọ́. ntọ́ bá fẹ́ torí ẹ̀ ṣe mòlúdi náà jáyé ọmọ. jáyé ọmọ. alájí ṣe òsì tẹ̀sí mòlúdi alihamudulilayi láti bí oṣù mélòó kan sẹ́yìn nǹkan wọn dọ́gba. àwọn ò ṣe déédéé kọ́dà àti jẹun ti sẹ́. àti jẹ àti mọ̀gán lágbà. àlélùbọ̀ àwa ni a ṣe mòlúdi. nígbà wa ni tọ́lọ́ sí ni kí ọjọ́ ìbí ànábì wọlé yìí. àwa ni a fa ànábì jẹun. àwa ni ká pa àwọn alájí tọ́lọ̀ ní dada bẹ̀rẹ̀ wọn yìí. kárí nǹkan gbà lọ́wọ́ wọn. kàtẹ́ káàdì ẹ̀rẹ́ kan àfa kẹ́ẹ́ tó bẹ̀rẹ̀ wá sí ẹ bá gbàdúrà ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́. wàláì kò sí ìlúbọ̀ ńlẹ̀ wa àti ẹ̀rẹ́ ká ní. àti iṣu àti rẹ́sì. kán wá pé làálà ba àfàsàká. ẹ wá fa ànábì jẹun. àfàsàká. ọwọ́ àṣẹ mòlúdi ànábì torí ní tí ó jẹ. báwa pé yẹn bá ṣe mòlúdi torí kó lè bá jẹun ni yóò tún gba ládàá. ànábì tó ń torí àtọ̀jẹ tó ta. àfa yìí. baba. babala babata ni da jẹun tí a bá kọ́ la ne Muhammad la fi jẹ. sallallahu alayhi wa sallam. kana fa ne bi jẹun ni a ye. baba ta ló tún kù tá a lè fi jẹun. ẹyin yawa ọlá kílẹ̀ fi ń jẹun. ọlá ànábì ni. ọlá tẹlẹ ń jẹ lọ́jà. ọlá tẹlẹ ń jẹ lára ọmọ. ọlá ànábì. ọlá tẹlẹ ń jẹ lára ayé. ọlá tẹlẹ ń jẹ lára orun sísun. ọlá tẹlẹ ń jẹ lára àbọ̀. likulli nabiyyi nbọ. filana mi fadilatun. nbọ sunna ni wọn wa o ni kọ́ wáyà ne bi lórí. sunna wọn wa náà la sì ń sọ yìí. nsala yìí bọ̀ nbọ abẹ. àlàyé yé akramakumul karim. a padà darí síbi àwa. baba o. bọ́ba rí bẹ́ẹ̀ ìṣe mòlúdi da tẹ́ ẹ bá ti kọjá la kílà la yẹ. kílà la yẹ. gbogbo ntí ọ̀sẹ̀lẹ̀ mòlúdi yìí kò gbọdọ̀ jẹ́ ntí ọ̀ta kutọ́ lọ́wọ́. kọ́ ma jẹ́ ntí ọ̀ta kó. gbogbo ntí ọ̀sẹ̀lẹ̀ mòlúdi yìí kò gbọdọ̀ kọjá la wọlọ́wọ́. kò gbọdọ̀ ta kó. ìtàn sí lọ́wọ́ yìí ní sèmi tí sọ pé kọjá la. a ti sọ bẹ́ẹ̀. ẹ̀ sì sọ pé kò kọjá àlà. èmi ní asa wà láàrin méjì. kílago wí ọ̀. ago ti kílago kọjá. wí. ọba ìpè yóò balẹ̀ wo ago kọjá o. ago mẹ́ta ó kù ìṣẹ́jú díẹ̀ gbogbo wa la ń bẹ inú ẹsẹ̀ báyìí. inú ẹsẹ̀ la wà. náà baba. ní ìtìjọ́ tọrọ ní kálá amálẹ̀ kó túká ẹja àhọ́ kó bó kálukú ọmọ wa rẹ̀. afa yamana kai. inú ẹsẹ̀ la wà. àtàfihàn wá sí o àti bàbá ìmọ̀ wá gbà àti bàbá àgbà kí ó yẹ bí. àti làdáni kọ́ra bá mi ò ń tẹ̀sùbà náà yọ àti lẹ̀. Dr. Subair. àwọn ajánásì náà yọ lẹ̀. gbogbo alátòkè délẹ̀ àtàwọn obìnrin. àtọrùngbà àtọrùnmú. bí a jòkó ní fata yìí la kọjá kí la ṣe à ń ṣe mòlúdi rẹ ni sallallahu alaihi wasallam. o ti kọjá la. o ti kọjá ẹ. sunna nabi àwa n dábàá ń pè ní sunna ọgbọrọ wa islamically factor. ayakumullah. ọgbọrọ wa timely factor. ayadakumullah obinasiri. ọgbọrọ wa ẹ dẹ́kun ẹ ti ń kọjá yìí mi o. ẹ máa sọ ṣé mo sọ fún yín. baba ìmọ̀mú ẹ̀ ń dọ́sí wọn lè gbé èkó kọjá yìí. àní ẹ máa sọ kílẹ̀ ní sèbó sí nísìn. baba mamu lọ wọlé. ẹ dákun jama. akramakumullah. nítorí pé sunna kò tó ọ̀nà yẹn tọ́lọ́. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ fi sunna bá ọ̀nà yẹn jẹ́. àwọn kò gbọ́dọ̀ tara wọn. kò gbọ́dọ̀ bára wọn jẹ́. kò gbọ́dọ̀ bára wọn jẹ́. araru nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lèmi bá ṣe wàlímà bí wàlímà ti láti barika tó. bó ti láti àyílà barika tó. alasari látàárọ̀. kọ́dà ẹlòmíì bẹ́ẹ̀ di magari. magari ọba wọn bẹ́ẹ̀. wọ́n ètùkà wòlímọ̀. ẹ̀kọjá la. ìkọjá la ni ìbéèrè kí lọ́lọ́run ó ṣe. ẹ̀kọjá la. ìkọjá la ni ìgbẹ́rù gbọ́n rí gan. ẹlẹ́kẹta tẹ́bà sọjọ́ bíi ànábì èyí táwọn yóò rí géènì lọ́lé
ọgbọ́dọ̀ pọ̀ ju ntẹ́ ntọ́dá mòlúdi ló gé ni lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ẹ jáde wá ẹ jáde wá ẹni bá ń fẹ́ bá bí kan Mariaba bí wọn Mariaba ọgbọ́dọ̀ pọ̀ ẹlẹ̀ wọn ló kó kọgbọ́dọ̀ pọ̀ ijó kọgbọ́dọ̀ pọ̀ kọgbọ́dọ̀ pọ̀ ẹ gbọ́ báyìí àgbọ́yé ń tọ́jà mọ́ bí ijó kọgbọ́dọ̀ pọ̀ kọgbọ́dọ̀ pọ̀ ẹni náà a gbọ́dọ̀ tí obìnrin ta lọ́nà tọ́lọ́wọ̀n fẹ́. naam àkọ́kọ́ mbẹ́ naam gbogbo amukadamu Tijaniya tó yẹ kó wọn rẹ lómi tí ó jẹ azakiru ma afọbìnrin afọbìnrin obìnrin la ní azakira wọn obìnrin la azakira wọn ti síwájú ni obìnrin ṣe síkiri oní ọkọ kí mukadamu kan tó bẹ̀rẹ̀ wá sí afatọga ẹ ní sí àgbákò gbogbo àwọn obìnrin bẹ́ẹ̀ ta sọ wọn da alágbé amukadamu bí ó jẹ ìyá wájú Ọlọ́run mukadamu ẹ máa múra lẹ ẹ rò pé ẹsẹ sóyà ni wọn jẹ ìyá wájú Ọlọ́run ẹ máa ẹ jẹ Ọlọ́run ṣe rọrùn fún yín afa yìí baba ayakumullah àgbọ̀rọ̀ kí mo lù yà ń ṣe káwá tí àwọn obìnrin ta alama sẹ́lẹ̀ yàrá sẹ́dínà rẹ̀mbà bọ́ọ̀nù àti wíì ló sì máa díjú sí sẹ́wù yóò máa díjú sí sẹ́wù ni. alama sẹ́lẹ̀ yàrá sẹ́dínà rẹ̀mbà tẹ̀lẹ̀mbà olùkọ́lá tẹ̀lẹ̀mbà sábàgàrà sọ̀rọ̀lá kúlákúlá tẹ̀lẹ̀ sẹ́lẹ̀ tẹ̀lẹ̀ sẹ́kẹ̀ wàlá àlìyàgàgà sùgbàrà bíkàrà bìlẹ̀ sàtì àlà sírọ̀. والسلام على سيدنا النبي محمد رسول الله صلى الله عليه وسلم. ọdẹ aṣẹ́wó. dídìrín. bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe. lọ́dọ̀ yín Tijaniya abẹ́ ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ yín Kadiriya àbí lọ́dọ̀ yín àfàlẹ́ kéwù ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ abẹ́ ń ṣe bẹ́ẹ̀ abẹ́ yín àfẹ́ ìníwàásí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó lè dá lọ́dọ̀ tí àmọ́ lọ́dọ̀ ànábì kọ̀wọ̀wé. kọ̀wọ̀wé ògèdè kí wọ́n lóun náà máa ṣe síkìrì wá lè lu mú ìpolówó ọjà bẹ̀rẹ̀ nu. lọ́dọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam kọ̀wọ̀wé. kọ̀wọ̀wé kò sókan inú ìwé. ẹni yóò wù láyé tí máa ń ṣe nǹkan ẹ̀ tí ó bá ti wọ̀wé ànábì Muhammad tí ó bá ti wọ̀wé ó sí Ọlọ́run. o lè jọmọ lẹ́yìn ànábì láti kìyàmà. kọ́dà máa bá pè ọ́ gbọ́dọ̀ dáhùn. wọ́n bá dálé kìyàmà wọ́n jà okó lẹ́yìn ànábì. insha Allah níjọ́ náà lọ́hùn. afa àtọ́ga ẹ ní sí àgbákò. ìyẹn bẹ́ẹ̀. bẹ́yìn ti lọ́nu. àwọn nǹkan tẹ́ bá ṣe mọ̀lúdì yìí èyí táwọn yóò rí géènì lọ́ọ́lé ọgbọ́dọ̀ pọ̀ ju tó lóde ó rí lọ. tí ó rí lọ bàbá àwọn èèyàn gbọ́dọ̀ rí nǹkan mú. wọ́n gbọ́dọ̀ rí nǹkan mú. wọ́n má jẹ bisikíìtì lásán. ẹlẹ́ẹ̀kẹta àbí kẹrin ẹ̀ bí kàánú sílẹ̀ tó sí ni. ẹni tẹ́ ń torí ẹ̀ ṣe mọ̀lúdì asájàdá Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ ká yọ ọmọ pàtàkì kí ló gbé wá. ta ló ń gangan kí ló jẹ́. irúṣẹ́ wo gan ló ṣe. ẹ dákun jama. akramakumullah. alfarqu bayna siyara wal ibada. ayakumullah ó yàtọ̀ síra wọn. asiyaratu wal ibada. ó yàtọ̀ kò jọra wọn baba. ìyàtọ̀ ń bẹ láàrin pé mo lọ bẹ̀ yẹn wò. mo lọ siyara. mo lọ fisiti èèyàn. mo lọ kí baba yìí. ó yàtọ̀ fún worship. ó yàtọ̀ pé mo lè sìn. ẹ lọ Madina gbogbo yẹn lọ Maka tẹ́ ń dé Madina sáà lọ sí lọ́ọ̀ Madina bá lọ sí siyara. siyara ni Madina. àti sẹ́ Maka àti sẹ́ umura èwo ló ń bẹ ní Madina mẹ́. kò sí. o lè kú sí Madina kó dàlájì. láéláé kọ́dà bó kéyìn kí á ní. láì ṣe pé o tí ì parí iṣẹ́ hajj. iṣẹ́ hajj la fi dàlájì. iṣẹ́ hajj la fi dàlájì náà. ẹ dákun jama kí la lọ ṣe Madina. kí la lè ṣe bẹ́ẹ̀ a lọ ṣe siyara anabi lóni awa kiun ẹ wá bẹ̀ mí ẹ wá fisiti mi. ẹni tí o bá wá da gọ́ bọ̀ sí ẹ. afa yìí alọ fisiti anabi Muhammad bẹ́ẹ̀ ni. alọ kí o ṣe Ọlọ́run bẹ́ẹ̀ ni. yẹn lè débẹ̀ kojú wọ́n lásán kó dẹ̀ padà. bẹ́ẹ̀ ni. wọ́n gba anabi gba wọlé bẹ́ẹ̀. kéèfì ní í ṣe nǹkan kan. tọba débi sàrí anabi ọgbọdọ ọ sàdúrà fẹ́ tó sùn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹni ó sùn bẹ́ẹ̀ ni ó tọrọ fún. tọba tọrọ nǹkan mi sàrí anabi o ti ṣẹ bọ. o ti ṣẹ bọ àfi wọn tún ọ wẹ̀ kó o tó kú o ń bẹ. a máa lọ lè sàdúrà fún anabi ní sàrí rẹ ni. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ tọrọ nǹkan bẹ́ẹ̀. a kì í tọrọ nǹkan níbi sàrí anabi. má tọrọ nǹkan bẹ́ẹ̀ ìwọ náà sísí ọwọ́ ara rẹ. bó o bá ti tọrọ nǹkan bí sàrí anabi o ti ṣẹ bọ. o ti ṣẹ bọ bẹ́ẹ̀ nínú. gbogbo àwọn afa àwọn wòlíì Ọlọ́run tá à ń bẹ Ọlọ́run bẹ lọ́wọ́ yìí bàbá débi sàrí wọn a sàdúrà fún wọn ni a yẹ tọrọ kan bẹ. insha Allah. sàrí bàbá alájà àgbà tó bá débẹ̀ ọ sàdúrà fún wọn ni ọ gbọ́dọ̀ tọrọ kan bẹ bàbá tọrọ kan bẹ o ti ṣẹ bọ. o ti ṣẹ bọ nu. sàrí bàbá alágége ọ sàdúrà fún wọn bẹ ni ọ gbọ́dọ̀ tọrọ kan bẹ bàbá tọrọ kan bẹ o ti ṣẹ bọ. o ṣẹ bọ nu. sàrí àfa àgbàjì ọ sàdúrà fún wọn ni ọ gbọ́dọ̀ tọrọ kan bẹ bàbá tọrọ kan bẹ o ti ṣẹ bọ. o ti ṣẹ bọ baba o ṣẹ bọ nu. ayakumullah. káwa bira wẹlé rẹ àwa tá lọ Senegal tá lọ Kaolack wọ́n ti lọ báyìí nísìnyí. a lọ ṣe siyara ni a bá lọ ṣe ìbádà. wọ́n ti sọ ọ́ di ìbádà mọ́ra wọn lọ́wọ́ o. wọ́n sọ yẹ ẹgbẹ́ di ìyá tòótọ́. àbí kí ni rọ. torí ẹ kánrin mi máa ń pé Sanusi wà fẹ́ràn Tijaniya
kí ni ní ti fẹ́ràn Tijaniya. èmi ọ̀wá máa ń tàbí ní fẹ́ràn wọn. bàbá tọkọ mi lẹ́nu kọ́ ni Tijaniya ni. bẹ́ẹ̀ ni bàbá. Tijaniya ni wọn. bẹ́ẹ̀ ni lógidì. gbogbo nǹkan wa jọ ń ṣe ni. bẹ́ẹ̀ ni mo ti já Kadiriya tó. Kadiriya lè ń tọ́ra àwọn ilé bàbá mi Kadiriya ni wọn. bẹ́ẹ̀ ni alájà àgbà Kadiriya ni. Kadiriya ni wọn. kí ló dé. kí láwa ayé tí ìtọ́ bá kú díẹ̀ káàdì ẹja sọ fún èyí tí ọba dá náà ni ẹja yọ kú o ká lè jọ pé. ẹ bá débi sáré àgbàlagbà àwọn àfa ẹ máa yí ma bẹ́ẹ̀ ẹlẹ́mìí ọmọ bùyẹ̀ pé bẹ́ẹ̀. ẹlòmíì àwọn abuyẹ pé rí sáré yọrọ rẹ sómi yọ máa mú ọkàn kú dànù. ìbáṣe pé sẹ́wù yẹn tọ́ ń lọ lè yíra mọ́ bí sáré rẹ̀ ń bá kápá kẹ́nìkan fún rẹ̀ ni kò ní kú. kò ní kú náà yọ òun kọ́ pa àṣàrà ìlú pé kú. ńgbà tí àwa lágbára rẹ̀ ńkọ́ yẹ̀yẹ́ ẹsẹ̀. ìrànlọ́wọ́ tìwọ́ tọ́ lọ́bẹ̀rù náà nídìí ibi tó wà. òun náà nídìí ẹ̀kọ́ bẹ́lọ̀ fún ni. ṣàdúrà fún tọrọ ọmọ kò tọ́ wa. a rí àwa ń gbọ́lẹ̀ ní àwọn kan tí ń pẹ́ ọlọ́mọdé wọn lọ́mọkà kí ló ń fẹ́ lọ sí. kí ló ń fẹ́ lọ sí kọ́ má lọ mọ́kà náà àwa náà wá. ìkan tó wá ní bò ń bá dé káwùlà bò ń bá dé mọ́kà tó ń bá tẹ̀ lọ́mọkà tó ń bá sì tàwa fún òun ní kí ọlọ́run òun ní dàkọ́ ọlọ́run ṣé bá mọ̀ ní yas ṣé bá mọ̀ ní yas ṣé bá òun kò ṣe tàwa fún. o lè gbọ́ mẹ́ ẹ lọ́nu. akramakumullah. ọmọ rínrin. tó bá ṣe pé ìbádàlẹ̀ bá bá lọ Senegal ẹ bá bá sì yára lọ ẹ fi ọmọ rí rọ́ọ̀bù ìdérí rọ́ọ̀bù ẹ fi ru ìyà àti ẹ̀ṣẹ̀ lọ táǹkà tírélà kọ̀ńténà ńláńlá lọ́lọ́ fi ru àgbákò ẹ̀ṣẹ̀ wálé. wọ́n ń tọrọ nǹkan bí sáré. wọ́n ń tọrọ nǹkan bí wọ́n ṣàdúrà fẹ́ ni ó sùn bẹ́ẹ̀ ni. aralu ẹ̀kọ́ ta ní Muhammad kọ́ wa rí. sallallahu alayhi wa sallam. rẹ́gísítà ní súnà gbogbo wọ́n tó bá sayírù sílámù tó kọ̀ rẹ̀ ọba ti wà ní ìwé rẹ́gísítà ní Muhammad ọkàn ń jẹ́ mùsùlùmí ni òye ṣe mùsùlùmí gidi lọ́dọ̀ Ọlọ́run. ọ̀wọ̀wé ó kọ̀ rí ọ̀wọ̀wé nù. afa yìí baba ẹyin ìyá yẹrẹ kẹfàrú yé tọrọ lọ kẹfàrú yé lẹ. alájà. nínú ẹ àwọn kan dúndùn pé ìyàwó táwọn bá fẹ́ bí ọba bímọ kó lóyún ná tí ò bá bímọ òun ò ní tọrọ ẹ òun ò ní so igi ẹ la kò rí bẹ́ẹ̀ náà. tọ́ ẹ pé ńlànà súnà ni torí ọmọ tí wọ́n wí nǹkan ni wọ́n fi ní kọ́ fẹ́ yàwó. torí ọmọ kọ́ bọ́mọ bá wù ọ́ ó wù Ọlọ́run ni. torí ọmọ kọ́ sì ni wọ́n fi ní kóbìnrin ọlọ́kọ. torí ọmọ kọ́ kásàfẹ́ra wa kọ́kọ́ lè bá yẹn. an-nikahu sunnati. bẹ́ẹ̀ni. faman ragiba an sunnati falaysa minni. sallallahu alayhi wa sallam. anabi ló wí yín o. káfẹ́yàwó káwa so igi ẹ lọ́nà tọ́tọ́. lọ́nà tọ́tọ́ kíyàwó mọ́gbẹ́kulé wọlé. ìlànà mi Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tó bá ti wá lóhùn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń sí lára mi. ọ̀tà pàṣẹ súnà nábì. kò sínú èmi jọ Muhammad. sallallahu alayhi wa sallam. tí n bá fà nẹ́bí jẹun jù bẹ́ẹ̀ lọ yọ sàgbákò lálẹ́ kìyàmá. yóò sí òfò lálẹ́ kìyàmá. ètò Ọlọ́run lọ́mọ ẹ̀bùn sí ni ó ti parí ẹ̀. ebe bọ́lọ̀ ń ti sọ̀rọ̀ ọmọ ọlọmọ ń jù ní. ń jù ní ẹni ọba sì wù ní jù sí. àfa yìí baba ó lè wọ ẹnìkan tí ò ní lárí àní wọ yọkàn jù ní. yọkàn ju ọmọ sí. alóhùn ju president sí la. la ilaha illallah. yọba ju àrẹ orílẹ̀-èdè yóò ju sí nínú. yọba ju àfa sí nínú odidi àfa. ebi ya kan lọ́rọ̀ wọn sùn tọ́jú ìmọ̀mọ́ àgbà yìí sí nínú. bẹ́ẹ̀ni ìyá dáadáa kan. ìyá kan ló bí baba alágége. bẹ́ẹ̀ni ìyá kan ló bí baba alájà gbà. bẹ́ẹ̀ni. ìjọ tí ìyá àwọn eléyìí ń tọ́ ọlọ́wọ́n ọmọ kọ́lọ́kìkì ọmọ làbí àwọn tó sáńdì pé mọ́tọ̀sí ńlá mọ́ ìyá kan lọ́wọ́ wọ́sùn tó ju Sannu Sheu sínú. bẹ́ẹ̀ni akramakumullah. ó sì bí. wọn tó sánmi dì pé mọ́tọ̀sí ńlá. ọ̀gbọ̀n sí wàhálà wá kiri ògì lọ. ọmọ òun ò rí gbẹ̀yà fa. ẹ má bínú baba. ó sojú ẹ. bẹ́ẹ̀ náà lè wí fún wa. ẹ má bínú baba. ara dá ikọ̀ akàkọ́lẹ̀ lérí yín náà. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọlọ́run sì wọ ẹlòmíì tọ́lẹ́fà tó lè kánná. àfa yìí yóò sì gbé amírọ̀bà. olè tí ó gbé bọ̀dé. a sì jù sínú gómìnà mi. síkè náà abalama gómìnà ń jalè. a ní bó wọn ti ní ìtọ́ ọmọ rẹ̀ náà máa bá a lásọ jẹ́. kàṣà. rukia wa ni. baba ló ní yìí ọmọ ní bá yìí bá bẹ́ẹ̀ jẹ́ yìí. ọmọ ni. ìtọ́ ọlọ́run lọ́mọ. tí o ṣe tọrọ ọmọ. níbi tí a ti mọ̀ pé tọ́ ọlọ́run ni ọlọ́run tara níbi kọ́ alẹ́ kọ́ gbogbo ń tọ́wọ́ sẹ́ni sáà níbi pátá ẹ̀kọ́ ni fún wa. ẹ̀kọ́ ni fún wa bẹ́ẹ̀ yẹn bá mọ̀ bẹ́ẹ̀. ẹ̀kọ́ ni ẹ̀rọ kan jẹ̀mọ́ ìgbà tí ọkọ̀ọ̀kọ́ níyàwó láyé ó wà lọ́mọ 25 years. bẹ́ẹ̀ni
nínú gbèsè ayé tẹlẹfẹ mọ ó dọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n làwọn Ọlọ́run fẹ́ yàwó fún. la fẹ́ yàwó fún Ànábì. ńgbà tá a fẹ́ yàwó fún alàbọ̀ takalufu lase. alàbọ̀ Ọlọ́run ni. alàbọ̀ Ọlọ́run ni. gbọ́dọ̀ má fẹ́ yìí. tọrẹ ni tá a fi fún Ànábì ju Ànábì lọ. ó jù lọ. bẹ́ẹ̀ni. 40 ọdún na Khadija ń jẹ 40 years Ànábì sì ń jẹ 25 years. La ilaha illallah. ọdún mẹ́ẹ̀ẹ́dógún lè sàgbà Ànábì gbogbo ọtọ ọmọ ké láéláé. èmi láríwájú. kíni. ó ṣe kíni. mo fẹ́ fi àwọn mọ́mí. ìyá ìyàwó rẹ̀ àbí ìyàwó rẹ̀. ìyàwó gangan rẹ̀. èyí tó dúró yìí. àwọn mọ́mí náà rẹ̀. wọ́n ní kí ẹ̀rọ ọmọ ìyàwó ọ̀lẹ́gbẹ̀ẹ́ ìyá rẹ̀ ló mú wa. kí n tiẹ̀. ọ̀kan nù. na'am. ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ ní Khadija olówó ni. olówó ni tí ọ̀sẹ́ ni tó lówó tó. nínú obìnrin tí mẹ́rin Saudi gbàdé olówó Àdíjà ò sí. kò sí ìtọ́ gbajúmọ̀ tàdíjà. gbajúmọ̀ rẹ̀ ò sí. kò sí. ó di méjì. Naam. ẹlẹ́ẹ̀kẹta ọ̀gá Ànábì ló tún jẹ́ Ànábì wáṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ni. ọwọ́ àṣẹ lọ́dọ̀ ẹ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ tí ń san sálárì fún un. ń bá a ta ẹran àwọn alágbàtà ló ń ṣe lọ́dọ̀ ẹ̀. sọ́ndọ́rẹ̀ tí ń tẹran. yóò ta yóò wá jíṣẹ́ fún gàlẹ́ ń tà Ànábì ń ṣe lọ́dọ̀ ẹ̀ nìyẹn. ó di mẹ́ta. ó di mẹ́ta. adélébọ̀ ní Khadija tún jẹ́ ó bímọ mẹ́ta fẹ́ nìkan ọ̀kan fẹ́ nìkan ó jẹ́ mẹ́rin. minus 4. tẹ́ ẹ mọ̀ pé ní after 4. after 4 minus 4 sàjẹ́ mi minus 4. afa yìí. baba. gbogbo ẹni tí a ma kébé tó ti bí mari. èmi ẹni tó ti bí mari. ẹni tó ti bí mari. alamajẹ sagbako. ẹ bá ti bí ma kárí. alamajẹ sagbako. ọmọ kan ni wọ́n ń sá fún ọmọ mẹ́rin la nẹ́bí. ọmọ mẹ́rin mẹ́ta fẹ́ nìkan ọ̀kan fẹ́ nìkan. wọ́n máa sakọ lérí ẹyọ kan. afa yìí. ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu. ṣe ẹ ń tẹ̀lé mi jẹ̀mọ́. èmi ń tẹ̀lé yín. ọ̀rọ̀ gbèsè ayé ni Muhammad ní bábọ̀ yìí o. sallallahu alayhi wa sallam. níta béèrè fún lansọ yìí. ọkùnrin ní ma wá tó ṣe obìnrin. bẹ́ẹ̀ni. àṣekọ̀ sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ bóbìnrin bá retí ké bọ̀dá láyé ọ sọ̀rọ̀ tí ọba sọ̀rọ̀ tètè sọ̀rọ̀. kọ́tara jù ú sí kọ́ máa bọ́ máa lọ. tètè sọ̀rọ̀. tètè sọ̀rọ̀. Àdíjà retí pé Ànábì Muhammad yóò sọ̀rọ̀ àsọjúlẹ̀ yóò fojú gbà Ànábì Ànábì sì ní kò mójú bẹ́ẹ̀. wọn kí lọ́kàn o. dábàlẹ̀ yóò mójú kọ̀ mọ́ra gbọ́dọ̀ pé Ànábì ni wọ́n bá èmi wọ́n bá wíwùn Ànábì Muhammad ni mo jọ. sallallahu alayhi wa sallam. kóbi ọmọ ju mi ọ̀dà mọ̀ kóbi ń ju kankan. wọ́n bá fẹ́ lọ́rẹ̀ wí tó sí ọ. àfa yìí kèé attract mi báyà gbà tí mo gọ̀ ni tí mo sì mọ̀ kí mo gọ̀. ayakumullah baba. bẹ́ẹ̀ ju fèsì ju bẹ́ẹ̀ lọ. dama. àfa yìí. baba. àyèmáyé ojú. àyèmáyé. gbogbo ojú tó bá kó ní mẹ́lẹ́ mi. àfa tó ga. bẹ́ẹ̀ ni sí àgbákò. èmi dé ojú sí Ànábì ọ̀hún ọ̀hún. ọlẹ̀ mọ́. Ànábì òmu. Ànábì òmu. thank you. ọba làwọn. ya hamidullah. èrè aláma ọkùnrin wọ́dà. ọkàtà yìí wọ́dà rí. njẹ́ tó ti dọ́dọ̀ mi nǹkan mi yàtọ̀. nǹkan mi yàtọ̀ gbogbo ẹ̀ ń dá sí ni. gbọ́dọ̀ lọ́kọ́ mọ̀ péré owó rẹ̀ ọ̀yà tó lé ni. mo wá mú sára mo mú ti mo retí pọ̀ bá ń sọ̀rọ̀. Ànábì ni wọn lọ́rọ̀ ni. ó yẹ mi lọ́rọ̀. èmi lọ́rọ̀ tí wọ́n sọ. my friend joko mo fẹ́ fi ọ. mo retí pọ̀ bá mi sọ̀rọ̀ èmi lọ́rọ̀ èmi Khadija mọ̀ lọ́rọ̀. Ànábì bá ń gbà pé àbí mo sẹ̀. ọ̀sẹ̀. ẹjọ́ sí mo sẹ̀. ẹjọ́ kí ni. ẹsẹ̀ kí ni. ọ̀sẹ̀ èmi wò dáadáa èmi Khadija èmi tó ń wò yìí. Àyọ̀ká àró ọmọdé wọn ẹlẹgbẹjà. ìkọ̀kọ̀ lọ bá wà ọmọ abidjan kunu létí sokoto. Fẹ́mi bíbí ṣe ìyàwó. ẹ dákun ẹ rí wà ní kẹtù. àní ọ̀fẹ́ mi. èmi. Ànábì wo he jara rẹ̀. ó sì wo Khadija tó dúró. o gbajúmọ̀ rẹ̀. ìní hàn náà pa yìí. Ànábì wo ìjẹtálíkà rẹ̀. ó wọ ẹwà rẹ̀. ó wọ ẹwà. ẹwà ni iyì ní gbajúmọ̀ ni. ó sọ ọlọmọ rẹ dà ń bọ̀ wá. ń bọ̀ wá ní mo fẹ́ fún sáré. lọ́ba sá lọ lé. ilé yá. Ànábì bàbá wa bí iṣẹ́ mọ́. ilé ìbá lọ́bí sẹ́ni alọ àgbà lọ à ń sinmi náà ni Àdíjà di tiẹ̀ lọ́sẹ̀ kan kò rí lọ́ba lè pẹ̀ wá wọ́n máa lọ lè tọrọ ìyàwó fọ́kọ ni Àdíjà ló wá tọrọ Ànábì. Àdíjà ló wá tọrọ Ànábì Muhammad lè ba bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. mo rò pé ẹ bá yorùbá Ànábì jẹ báyìí lọ ni. sallallahu alayhi wa sallam. kí ni mo fẹ́ fà yọ mẹ́ ọwọ́ afẹ́ tán wọ́n sàfẹ́ra wọn ọwọ́ bí ọmọ mẹ́fà fà Ànábì sallallahu alayhi wa sallam. ọwọ́ sẹ andi nofa gbogbo kọ́mpìnì rẹ̀ láyé fasajada Muhammad. sallallahu alayhi wa sallam. wahabutu lahu nafsi. ń bọ̀ akramakumullah. gbogbo ẹ̀yin obìnrin látòkè délẹ̀
tọ́ba ìpẹ́ bá kọ́sẹ̀ ẹ̀ bá lè ti súnà. bẹ́ẹ̀ bá tẹ́ lo súnà tẹ́ kọ́sẹ̀ àdíjà. ó yẹ kó o sì gbogbo adínú fọ gbogbo sáyé rẹ fọkọ rẹ ni. níbo tóbìnrin mi ti ń fọwọ́ sọ̀yà wọ́n ní ọyọ́ ọkọ ẹ̀ lówó lásán lọ́rọ̀ bá bẹ̀rẹ̀. ìyá títí ọkọ rẹ tí wọ́n ń dààmú yìí wọ́n sì lọ kájọ ọ̀kan ní òní o sì yá kọ́dà bọ́ 100,000 yọ wá kí ló wí dẹ́. ǹgbọ́. tó wí. àní bàbá Rasaki ọ̀yà lówó. yá wá sí báyìí. ẹ̀mẹ́ta. kàkà tí wọ́n bá yá bá Rasaki lówó kí n sì sọnù. ọjà ńlá. àní kò wọ́n sọ wónú. ọjà ńlá ju kí n yá bá Rasaki lówó lọ mo ti lè wà kọsẹ̀ jáyé rẹ̀ wọ́n ní kò lè ṣe ríire tí èkú.